bàbá sọ̀gbọ́ eléegun wọ́n lẹ́tàlẹ́ kọ̀ ná mi ní aláwọ̀ mọ́ ní o ó jáde débà kò gbogbo tá a kọ́kọ́ ra yìí aláwọ̀ tí n bá pẹ̀ gbogbo odò mi ó yá ẹ lọ báyìí. ọkọ rẹ àrùn rẹ jẹ mo ní wọn lọ́nà mọ́ fún wọn mo ní wọn lọ́kọ̀ rẹ. tó gbà tí obìnrin bá tó wọlé nìsí kó ní kí n má jáde mọ́ ó ti yẹ kó dé ẹ wo tó ṣe jáde. Jago bàbá Jago bàbá Jago Fájìmí bàbá Jago èmi lọ ń ṣe lẹ́kùnlé. ìwọ náà mo dúró dé látàárọ̀. oyè àti kò lè òdìgbà fún òòṣà ògbà bá òun. Fájìmí tí mo ti ń dúró di ọ̀la tà. bọ́ síbi ìjà rẹ̀ mi tó ti ń dúró di ọtí pẹ́. wò mí mo fẹ́ sọ kíní kan sọ́ọ́rí ibi tá a lọ ń lò ní ìjà lẹ́yìn ànílọ́bẹ̀ máa ń torí gbà fún òòṣà òyà ń bẹ̀ o. torí bá a ṣe ń pawó ń bẹ̀ owó wọn ò lè ṣe ní àmọ́ bí tó wọ́n ò lè ṣe ńgbà ó dìrọ̀ lẹ́tà fẹ́ ṣe kíní owó tó kó bòde ò tó nǹkan á lọ bẹ̀ mọ́ gbà fún òòṣà òyà ń bẹ̀ ibi tí a yẹ ká máa lọ dáyìí àwọn bíi kòsódò ọ̀nà yàn ilé akéré. ìjẹ ajẹgẹdẹ ibi tá a lè lọ. Fájìmí bọ́lẹ̀ bẹ́ẹ̀ á lọ bẹ̀ yẹn àdúgbò àwọn tálákà wọ́n jà àdúgbò àwọn tálákà táàbà lọ lónìí yìí á lọ bá sọ̀rọ̀ ibi tí ó fa 1,000 fa 500 táyì tẹ̀ fowó gidi èmi ọ̀bọ lọ bí tí wọ́n ń sọ̀rọ̀ á sì máa lọ lábọ́rọ̀ yẹn. àwọn bá sọ̀rọ̀ lè fẹ́ gbà sófò sàpọ̀ wọ́n fa lówó gidi àti wọ́n fa 500 1,000 ó bí wàá fi máa fa ní. alẹ́ fún bàbá Fájìmí. ìfà ń kí ọ. ẹni ẹ wá bọ̀ rẹ yín wò bẹ́ẹ̀ ni ẹ ṣàkójọ mẹ́ta. èso gbé ọ ògùn ó gbé ọ ògùn ó gbé ọ. ẹ̀kọ́ ẹ bẹ̀rẹ̀ nù o àní ẹ má mọ pé fáńké mi mọ́. lẹ́yìn aláwọ̀ ọlọ́run ọba nìkan lèmi lójúlé sátírà mọ́ èmi ò sọ̀rọ̀ sẹ́gbọ́ aláwọ̀ làwà ní ẹ má kémi bá mọ́ oje. Alhaja èmi ti sọ fún èmi ò lóde ìgbà fún sàmọ́tẹ́ mi. ìjọba ọmọ ọdún tíyàwó mi ní ṣe iná rẹ mo wà jámì ló kọ mi. tí mo gbà wẹ̀ ní mo lóde ìgbà fún sà ṣùgbọ́n àlẹ́ ọlọ́run ò ní jẹ́. mo ní tí mo ń ṣe ń dọ̀ tíyàwó mi. I don't molest my wife. mo ní mo molest ìyàwó mi. mo lọ tiẹ̀ yìí ṣe gbà fún sàmọ́tẹ́ mi o. ẹ ṣe mọ́. ọ ṣe gbà fún òṣàmọ́. ṣe má lóhùn. bàbá Fájìmí ṣe é rọ́ṣù tá a wẹ̀ oṣù USA ni. àwọn òṣòro ṣẹbọ mọ́ àwa ti dúró ti aláwọ̀ ṣe é rí kẹ́yìn ó ṣe ẹbọ lónìí ó sì náà lọ́la èyí ò ti kó ònú ọ̀rọ̀ tiwa àti gbà fún Adéwálé Ànábì Muhammad sallallahu alaihi wasallam. ọmọ rẹ bí kọ́sítà. ọlọ́run mo gbà lọ́wọ́ mi torí wákàtí 5 ló kún mi kún lọ́jọ́ kan ọkọ mi ò ṣe gbà fún sàmù. mo wá bẹ̀ yín torí ọlọ́run ẹ mọ̀jọ ṣe ẹgbẹ́ jẹ́ mọ̀ sọ̀rọ̀ ṣẹbọ mọ́ ẹ dákun. aláìmoore ni aláìmoore ẹ̀dá ni ó tí ó bá jẹ́ pé ó moore nígbà tó kọ ẹ̀ ń tẹ̀lé mi tá à ń ṣe gbà fún òòṣà ó mọ̀ sanra ẹ̀kẹ́ rẹ̀ má dàbí omi inú ọ̀rá. nígbà kan ọkọ ẹ̀ tí ní bí ẹ̀wọ̀ ni o nígbà tí ń tẹ̀lé mi wo ẹ̀kẹ́ rẹ̀ bí omi inú ọ̀rá ẹ̀kẹ́ rẹ̀ ti dàbí omi inú ọ̀rá rẹ̀ o ọwọ́ àtẹ̀rẹ̀ tẹ́ gbogbo ẹ̀ wá dá tẹ́ ẹ wá lẹ́ẹ̀sẹ̀ gbà fún òòṣà mọ́. dàbí bẹ́ẹ̀ ọmọ pé Jamiu ló kọ mi Jamiu ti ti gbà fún sànú àwẹ̀ èmi ò ní ti gbà fún sànú. ó ti dà bẹ́ẹ̀. wo bàbá Jago mo fẹ́ jáde wéré. ọ gbọ́dọ̀ bá lọ́ọ̀bì kẹ́kọ̀ọ́. ìyàwó mi èmi ò ṣe yẹn kan mọ́ mo ti kọ bà fún sàlẹ̀. mo ti ẹ̀jẹ̀rì rẹ kó o lè kírun o. wo mi ì lẹ́rìí ẹ̀ kan èmi ò jáde àfi sọ́mọ gbà fún sàkiri ìjáde bá ń tèmi. wo ìjáde bá o. àánú rẹ̀ ń ṣe mí. ooru. wọn ò ṣe gbà fún sàmọ́ o. ọgbẹ́. irú ọmọ pa má ṣe gbà fún sà èyí tó lọ sọ mo ò mú kẹ́ mo tí ìgbà tí wọ́n tẹ̀lé ọmọ sọ́ra. àánú rẹ̀ ń ṣe mí àyà mi ti já mo rò pé ó ní ọ̀ọ́ni ṣe gbà fún òòṣà ni. àjọ dúró báyìí papọ̀ mọ́ra wa ọmọ tó ṣe ní sè mo ń sọ débi níta pé ni ọmọ ń sọ ẹyọ màá wá níwà àpárọ̀ kan fún tí bá ti àpárọ̀ fún tán níwà àpàdé ẹ ní oríta àpẹẹrẹ tó ti. omi pásọ̀rọ̀ dáná o pásọ̀rọ̀ dáná lónìí. I want problems always. ẹni lẹ́sìn olórí ibùbó olòṣì lóde àṣẹ sáwọ́ sí í sin gbàrẹ́dẹ̀rẹ̀dẹ̀ wá tó ń dùn mo ní wà gbọ́dọ̀ sáwọ́. wọ́n ní ìwọ̀n náà ló ń sọ fún wọn. ó ní kí pàdé òun ní. bàbá sọ̀gbọ́ eléegun wọ́n lẹ́tàlẹ́ kọ̀ ná mi ní aláwọ̀ mọ́ ní o ó jáde débà kò gbogbo tá a kọ́kọ́ ra yìí
aláwọ̀ tí n bá pẹ̀ gbogbo odò mi ọ̀ya ẹ lọ bẹ́ẹ̀. ọkọ rẹ àrùn rẹ jẹ. mo ní wọn lọ́nà ló fún un mo ní wọn lọ́nà orí ìlú òkú orí ìlú ẹ̀mọ́ àrùn rẹ jẹ mí. wọ́n ní ẹ̀mọ́ ìlọ́pọ̀kọ rẹ. ọ̀pọ̀kọ rẹ. yẹ fọlọ fọlọrun pa olófò Ọlọ́run ló jẹ àṣẹ má ṣe bọ mọ lórí ìlú. Aládé tún ti gbáradì o ẹ̀yà wá wòran o alárágbá yìí dá ń ṣàlàjẹ o.